Ayéfẹ́lẹ́ ló ní bí kí gbẹ́nu ẹ̀ sínú. Ẹ kúrò lẹ́. Ayéfẹ́lẹ́ ló ní floor. Bàbá àtọ̀ káàtì. Má jà mú frequency mi kẹ́. Free quick kí ló ní? Free kí ni? Ẹ wo èmi rẹ̀ Olúfẹ́mi Òyìnbó kò ní kọ̀ọ̀gá àgbọ̀n ọgbẹ́ èdè. Èdè tó ń bẹ lúgbúlùgbù nírọ̀lẹ́. Ọ̀la òru tí ń ràn, kànga tí ń gbẹ. Bẹ́ẹ̀ bá la gbé èléwu yìí wí. Ẹ má la tẹ̀lé o. Jẹ́mu ọ ṣẹlẹ̀. Ìwọ́dé kò fi wálé jẹjọ. Ṣọ́n ti bí ẹ wà. Ọmọ ẹ̀ ń sọkún. Ọmọ ẹ̀ ń sọkún gan ni o. Kété ìyàwó ẹ̀ máa tẹ babaláwo rẹ̀ ò ní jẹ̀dọ̀ kàkà lọ. Ṣé wà wá ní jẹjọ? Ìyàwó rẹ̀ pè mí níjẹjọ. Ipe ìṣó ńlá ń ka àwọn ìwò ìwà nínú mosquito net. Omi ni, òótọ́ ni mo lọ́ọ̀ ká. Ó kàwé ìwà nínú mosquito net. A máa kàn ògùn, a máa làágùn bọ̀yọ̀ dirẹ̀. Ó wá gbé water dispenser sẹ́gbẹ̀ẹ́. Èmi ò mọ orí ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ láyé ìjọ. Wọ́n wá ní kó máa la ka, Fẹ́mi, ó burú lẹ̀dá. Òun gan kọ́ ló fẹ́ sọ láńlọ́ọ̀dún ni. Ó láìkì ọmọkùnrin rárá. Ó dà pé Fẹ́mi máa ń mọ̀, Fẹ́mi ó máa ti wò pé ó dídí ọ̀sẹ̀ kan, kí ni mo fẹ́ fún mọ̀ bọ́ yìí tó bá ti dé station. Ó káyé wo mosquito net. Wọ́n jẹ́ ẹ̀kọ́ wálé lóòótọ́ láti àwọn tó ká gọ́ọ̀mẹ̀ jẹ́ ẹ̀kọ́ wá lóòótọ́ ni. Ìwọ náà bá kà Ló bá mú ká. Èmi gan kọ́ tiẹ̀ wá ní. Táwa ni ó. Lálọ́ọ̀dù wọn ló ṣe mí sí. Lálọ́ ló ṣe kí ni? Òun ló ka wo Ọlọ́wọ́ wá jẹ́ kó pa ẹni tó mú wáyé. Bóun ẹ bá yọ sínú Wo àdéhùn. abẹ́ ńlá. Ayé báyìí Ẹ ṣe ní bra free day náà la wà. Ẹ fi nǹkan ábí tó ti lè sọ̀rọ̀. Níbo ni? Ó ti máa gbà kú mọ́. Níjọ́sí. Àkókò ní ìdààmú láṣẹ ìdùnnú. Ojú táyé náà lè tò tẹ́ ń gbọ́. Ìkànnì Fresh náà la wà ní Lábẹ́òkúta níbi tá a ti ń kilẹ̀ falafala. Àǹfààní ti wà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lé. Ẹ máa darapọ̀ mọ́ lójú òpó Facebook wa yẹn. Kẹ́ máa láìkì ẹ̀, kẹ́ máa share ẹ̀, kẹ́ máa sẹ́ǹdì kọ́mẹ́ǹtì yín. À sì máa sọ ẹ máa wò wá láìbù lélẹ́yìí kì í ṣe rìkọ́dẹ̀dì rárá. Ẹ ti ń gbóhùn lẹ́nu gbogbo àwọn ọkọ̀ ojú táyé lọ́kọ̀ọ̀kan èjèèjì. Bàá Kẹ́tù ẹ kàn kí àwọn ará ilé ni. Dígbó ló ń kàn. Kò sí intro. Èsì advert Cameroon jingle èsàyè. Ladies and gentlemen. Jọ́kàn ẹ̀ náà oníkì kí ó ní ọ̀pọ̀ owó mi. Ṣé ó lè pa túbọ̀ sí ní ṣe ha? Ṣé mo ní kó gbé orin? Ẹ kú ọ̀lẹ́ ọjà gbogbo ènìyàn ilé ìfẹ́ bẹ́ẹ̀ o bá sì lomi kò kí gbá ń kò kí àwo ònìyàn lomi ń kí. Mo bá wẹ̀ kó kí, mo bá sọ lè kì. Ìwọ ònìyàn bá jẹ́kẹ̀ lẹ́mẹ̀ẹ́kì ọ̀nà kó lòun kí igbá. Ònìyàn lomi ń kí bò kí gbogbo yín òǹkà kò ní ṣe ni. Bàbá rẹ̀ kígbá kí ikú. Léni. Bàbá rẹ̀. Ìdọ́lọ̀pàá bàbá tẹ́ kò kí gbá kan. Kò kí gbá ṣọ́gbọ́ ṣọ́ọ̀ṣì ní ń kí. Ìyá Ìjẹ̀bú máa dàrún náà ọjà ìjọ káwọn bá láìpẹ́ ìtàwá bọ̀. Mósè Fákẹ́yẹ lomi ń jẹ́. Ó sinmi ẹ̀bà ló jẹ́ wa. Ebi àti dákẹ́ fún ẹ. Bàbá lẹ́gbà kẹ̀, bàbá lẹ́gbà. Ìyọ́ jẹ́ pé òun kó mi àgbà owó ilé lọ́wọ́. Àṣekú iṣẹ́ nẹ́ẹ̀tì yóò ṣe o máa la padà. Àní láńlọ́ọ̀dù ẹ̀ ló fẹ́ sọ, ṣọ́nà ilé mi àti ẹ̀kọ́ jẹ. Láńlọ́ọ̀dù ẹ̀ nínú ọ̀ka nẹ́ẹ̀tì, bàbá oníbàbá ńlá. Ebi wàá jẹ́ kí ìyá Ìjẹ̀bú ó sì kí àwọn èèyàn máa kí. Ìwọ dáhùn ọjà yìí. Àfàìmọ̀ kọ́ máa lè kó ní o torí bàbá. Tí o ti fẹ́ gbètò ìmọ̀ wa lọ́wọ́ wa. Ìwọ kí ó ní àwọn ọjà ìyá Ìjẹ̀bú. Oníyẹ kàtẹ̀ tí mẹ́nu ká rẹ̀rìn wẹ́tẹ̀. Ẹ̀mí ọ̀sẹ̀ láìkì irú ẹ̀wọ̀n èrì bẹ́ẹ̀. Ìwọ ìyá Ìjẹ̀bú kò lè ṣe wàhálà púpọ̀ lónìí torí ń wà hàn nù o. Ọ̀rọ̀ máa sọ. Kò rí dédé rọ́ọ̀rì fi ṣe nọ́ọ̀sẹ̀ rẹ̀ kọjá tó ń jámùlù nọ́ọ̀sẹ̀ rẹ̀ má bìlẹ̀ mú wọn o mọ̀ fọkẹ́rù náírà nìyàn balẹ̀ wà wà balẹ̀ má sọ̀ sí rọmú máa wá kiri o ṣe é bá àti fọkọ́ nìyàn la pọn mímí mú kọrùn wà wò kó ṣe bá fún 30 litre kan pẹ̀rùn gbé mo àríbi sọ̀ wá yìí kódà ẹrun rẹ̀ èsì ìṣàrẹ̀ ẹrun rẹ̀ àrọ̀rọ̀ ṣe wọn rẹ̀ yẹ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin aráalé pátápátá náà láti. Èjì kí n káwọn ènìyàn mi. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé wà níjẹjọ ẹ̀yin méjèèjì kí mo wà lórí òkè kọ́ ń pè mí. Orí òkè gbèrú wọn kí wọ́n tó gbèrú ẹ̀. Òótọ́ ni nígbà bísẹ̀ lọ yẹ yìí ó jẹ́ pé aago 10 lọ ẹ̀ṣẹ̀ àdè ni. Bísẹ̀ lòun lẹ́tì kó ìbí. Kò yé ni o. Ẹ dákun ẹ̀dẹ̀ sùrù kó sọ. Ṣé bó ta lóhùn? Ṣé ó yẹ mí? Kò fọ mo ti gbà. Ó ti gbèrú ẹ̀. Ẹ lè gbèrú mi ó fi gbèrú fẹ́ sọ́la jíire wá gbé níbi o. Òwúrẹ̀ wá gbé níbi lọ́sẹ̀ lè kọjá o. Alákòóbá. Fẹ́mi ní dáná o. Fẹ́mi ní dáná o.
wo gbogbo ilẹ̀ ẹ fẹ́ ríra yín lẹ́nu iṣẹ́ ní inú yín ń dùn. gbogbo ala máa dé pẹ̀lú. alájí ló ṣe wá gbé mi bí last week bèrè lọ́wọ́ ẹ̀ nígbà tá ló gbé mi last week mo lálàájú ló wá gbé mi bí last week ṣé wèrè ṣe yín ni mo lálàájú ló wá gbé mi bí last week mo ti bọ̀rọ̀ jẹ́ o mo lálàájú ló wá gbé mi last week onímọ́tò kò kí ló jẹ́ mọ́tò kò. Wow, I missed that. I want to ẹ jẹ́ máa kó meet ṣe that wá o man. tẹ́ bá ti tan máìkì o ó ti gbowó lọ́wọ́ wọn ni o. ókè àkótó rẹ̀ tún ni o ta ló ṣe wá òun nísìnyí. níbi bàbá tó ti gba 3,000. ìyẹn ò ṣàṣìṣe fún idiot ó yẹ kí n pè é. ó gbowó sẹ́yìn. no ẹni tí mo sọ pé ó máa ń fọṣọ alágbàfọ̀ àdúgbò wọn. tí mo ní ẹni tí ẹni yẹn ń wá mi lọ sí ṣọ́ọ̀bù ẹni yẹn ló pè mí sí. ọjọ́ mọ́sẹ̀ náà ni 11 àbí. Yeah. Ọya. kí ni tá a fẹ́ gbé yẹ̀wò tí gbogbo èèyàn olólùfẹ́ ètò Ojútáyé náà á bá wa dá sí lọ́sẹ̀ yìí àkòrí tá a fẹ́ gbé yẹ̀wò ni báwo la ṣe fẹ́ bójútó àwọn ọmọ wa obìnrin táwọn náà á fi yàn tí wọ́n á yanjú táwọn náà á jẹ́ ọ̀kan lára àwọn tá máa gbé ògo ìdílé ògo ìlú àti ògo orílẹ̀-èdè ga gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àwọn obìnrin pàtàkì káàkiri àgbáyé. Lọ́jọ́ Monday ọ̀sẹ̀ yìí ọjọ́ 11 ní àyájọ́ àwọn ọmọ obìnrin lágbàáyé tí wọ́n sì ṣe ayẹyẹ ọ̀hún ó dùn tí gbọ̀ngbọ̀n kan sí i. àmọ́ láyé àtijọ́ àwọn bàbá wa ò fi bẹ́ẹ̀ kọbi ara tàbí wọn ka ọmọbìnrin sí nǹkan tó ṣe pàtàkì. wọ́n bá lọ́mọbìnrin 4 tọ́lọ́mọkùnrin ẹyọ kan ọmọkùnrin ẹyọ kan yìí nìkan lá lọ léèwé wá ní àwọn ọmọbìnrin yìí káwọn máa roko tàbí kán fi wọ́n sẹ́nu iṣẹ́ kan bó pẹ́ bóyá irú àwọn ọmọbìnrin yìí náà wọ́n á gba ilé ọkọ wọn lọ. nígbà tí ọ̀làjú tó ń dé bó bá di pé bóyá ogún tí bàbá fi ílẹ̀ tàbí tí ìyá fi ílẹ̀ ọmọkùnrin náà ni wọ́n á kó gbogbo ẹ̀ fún wá ní kọ́mọbìnrin máa gba ilé ọkọ rẹ̀ lọ. lásìkò tá a tún wá wà yìí ń kọ́ oríṣiríṣi àrà burúkú tí ò da ń làwọn èèyàn ń fojú àwọn ọmọbìnrin rí wọ́n fojú wọn rí rẹ́dẹ̀rẹ́dẹ́. ibẹ̀ náà lẹ́ẹ̀mọ́ gbọ́ pé ọmọ oṣù 3 obìnrin wọ́n fipá bá a lò pọ̀ ọmọ ọdún 2 ọmọ ọdún 3 bẹ́ẹ̀. ṣé ọmọ tí wọ́n bá ti ṣe ṣàkàṣàkà báyìí bóun ló ṣe fẹ́ padà dé èèyàn lọ́jọ́ iwájú? kí ni ipa tó yẹ káwa ká kó lórí àwọn ọmọ